ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo nípò nǹkan dídúró. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí. Subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV. Ìbò sí o ará àdúgbò ọmọ Yorùbá níbo la báyédé ọmọ Nàìjíríà. Oríṣiríṣi la mọ̀ ń rí ilé ayé yìí o. Àní nígboro ayé ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀, ọmọ aráyé ń ṣera wọn níbi. Àṣé lóòótọ́ ni pé ọmọ ọlọ́mọ là ránṣẹ́ dé torútorú. Bẹ́ẹ̀ obìnrin kan sì nìyí o tí ò ní àánú ọmọ ènìyàn, obìnrin bíi tiẹ̀ lójú rárá. Arábìnrin tẹ́ ń wò yìí ẹni ọdún márùndínlógójì ni o. Success James ló kọ rẹ̀. Ó ti wà nínú gálu àwọn agbófinró báyìí nítorí kíni gan ẹ mọ̀ bá mi bọ̀. Wọ́n ní Success yìí ni agbódegbà òun nílẹ̀kùn tó ń ṣí sínú tó ń ṣí sóde láàrin àwọn ọ̀dọ́mọdébìnrin òlú ẹlẹ́jẹ̀ tútù tó ṣẹ̀ṣẹ̀ ń yọ lójú ara bọ̀. Àtàwọn àgbà kò méjọ àyíjẹ́ kan tí labalábá wọn bà lódòdó àwọn ọmọ kéékèèké. Abẹ́ ẹ̀gbọ́n mi yé dáadáa ni kì í mọ̀ sọ̀rẹ́rẹ́ rárá. Àní arábìnrin James yìí òun ní iléeṣẹ́ tó wà fọ́rọ̀ àwọn obìnrin àti ìgbáyégbádùn àwùjọ ní ìpínlẹ̀ Anambra lábẹ́ àkóso arábìnrin Ife Obinabo náà ti gbé báyìí o nínú ẹ̀sùn wípé ọjọ́ méjì sí ọdún kérésìmesì ọdún tó kọjá lọ́dún 2022 ni arábìnrin James yìí fi ọgbọ́n ẹ̀wẹ́ ó mọ̀ tún àwọn ọ̀dọ́mọdébìnrin mẹ́rin kan tó jẹ́ wípé ọjọ́ orí wọn wà láàrin ọdún 13 sí 15 nílùú Onitsha ló ti tàn wọ́n o láti pé kí wọ́n wá mọ̀ ṣiṣẹ́ òwò nàbì ìyẹn òwò ọmọ wọlé ọmọ mi gbé tán létan bá mọ́wọ́ ó ti yé yín. Àwọn ọ̀dọ́mọdébìnrin ọ̀hún ṣàlàyé o wọ́n ní níṣe ni arábìnrin James ṣèlérí láti bá wọn wáṣẹ́ sílé oúnjẹ ìgbàlódé kan nílùú Agbọ̀ nípínlẹ̀ Delta láláì mọ̀ wípé owó nàbì láti láwí fẹ́ fi wọ́n ṣe àmọ́ o ẹni tó bá ṣe ohun tí ò tọ́ níwájú òfin ilẹ̀ yìí ó di dandan kó jẹ́ pátíẹ̀ òfin. Eléyìí ló mú kí wọ́n mú arábìnrin James lọ síwájú ilé ẹjọ́ kan àrà ọ̀tọ̀ eléyìí tó fìdí kalẹ̀ sílùú Ọ̀ka àti Ṣolúlù ìpínlẹ̀ Anambra. Ní ilé ẹjọ́ ọ̀hún náà ni wọ́n ti ń gbọ́ ẹjọ́ ẹ̀sùn tó bá ní ṣe pẹ̀lú ìwà ipá lábẹ́lé àti ìtàbùkù àwọn ọ̀dọ́mọdé nípa ìbálòpọ̀. Onídàájọ́ àgbà Genevieve Osakwe òun ló wà nígbọnú ètò ìdájọ́ ọ̀hún o. Ó wò ó lọ sàkún wò ó lọ sàbọ̀ nígbà tí ó sọ̀rọ̀ ó ní arábìnrin James Sussex ẹni ọdún márùndínlógójì ó ló jẹ̀bi ẹ̀sùn oníga mẹ́ta wọ̀nyí o ìyẹn ìfọmọṣòwò ẹrú, ìjínigbé àti lílu ọmọdé nílòkulò. Níwọ̀n gbà tó dẹ̀ ti jẹ́ pé minor làwọn ọmọdébìnrin wọ̀nyí nítorí pọ́jọ́ orí wọn ò tí ì pọ́ ọmọ ọdún 18 tó lè dánú rò fúnra rẹ̀. Adájọ́ Osakwe ló wá sọ pé kí Success James tó jẹ̀bi ẹ̀sùn pẹ̀lú àwọn ẹ̀rí àwọn agbófinró àti gbogbo àlàyé tó wà níwájú ilé ẹjọ́ wípé ó jẹ̀bi ẹ̀sùn ó torí eléyìí ló bá rán ní ẹ̀wọ̀n ọdún kọ̀ọ̀kan fún ẹ̀sùn méjì àkọ́kọ́ nígbà tí ó sì lọ rèé lu ọdún 4 fún ẹ̀sùn yòókù láìsí àyè fún láti gbonídùúró àbí sísanwó ìtanràn. Ládájọ́ bá dìde ńlẹ̀ cut iras kì í mọ̀ sọ̀rẹ́rẹ́ o ọwọ́ barábìnrin yìí ìpínlẹ̀ Anambra ló ti lọ ilé ẹjọ́ bó tiẹ̀ jẹ́ pé ìpínlẹ̀ Delta ń gangan lọ́wọ́ ti bà á níbi tó ti ń fi àwọn ọmọ kéékèèké ṣòwò nàbì. Ẹ̀yin òbí ẹ kíyè sára yín o ẹ wojú wọn lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ nìkan bá ń ṣèlérí láti ran ọmọ yín obìnrin lọ́wọ́ ẹ wò ó fín dáadáa torí pé ẹni tí ó bá dáṣọ fún ni tọrùn rẹ̀ làákọ́ wò. Èdùmàrè yóò bá wa tọmọ wa. Mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé ọmọ Ádámọ̀ ń ṣera wọn níbi. Ìyún báwọn àwo gedengbe ó yẹ ẹjẹ́ á lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun o. Oríṣiríṣi àwọn èèyàn kan mọ̀ rẹ́ o tí wọ́n sì ń kun ẹ̀yà ara ọmọ èèyàn bíi tiwọn láì ṣe tewúrẹ́ láì ṣe ti mọ̀lúù láì kì í ṣe ti ajá. Wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n tún ló níye tí wọ́n ń rà tí wọ́n ń tà á. Wọ́n ní bó bá ti tóbi tó bó bá ṣe gbé wọ̀n tó àti bó ṣe nípọn tó òun ni yóò sọye tí wọ́n ó ta ẹ̀yà ara ọmọ ènìyàn. Ọ̀rọ̀ burúkú ń gbòòrò ẹnu ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín nípínlẹ̀ Ọ̀ṣun ni o. Wọ́n ní ọwọ́ ọlọ́pàá ó mọ̀ ti bá àwọn afurasí 3 kan tó jẹ́ wípé wọ́n ní táwọn yàn láàyò iṣẹ́ òòjọ́ tiwọn káràkátà iṣẹ́ ajé táwọn mú lọ́kùnkúndùn. Ó ní pé kí wọ́n máa ra ẹ̀yà ara ọmọ ènìyàn kí wọ́n máa tà á fún àwọn tó fẹ́ fi ṣètùtù ọlà ṣoògùn owó gẹ́gẹ́ bó ṣe jẹyọ látẹnu ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun. Ọlọ́pàá onípò Superintendent of Police SP Yẹmisí Ọ̀pálọ́lá ó mọ̀ ṣàlàyé pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́wọ́ bá pẹ̀lú ara ọmọ ènìyàn bíi tiwọn lọ́wọ́ wọn. Ẹ fẹ́ mọ̀ kọ wọn àbí? Àwọn náà lẹ́ ń wò wọ́n yìí o níbi tí wọ́n ti dá wọn gúnlẹ̀ sákàtà àwọn agbófinró lólú ọ́fíìsì iléeṣẹ́ ọlọ́pàá tó wà nílùú Òṣogbo
tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun. Orúkọ wọn rèé o, Àfáà Mutiu Ọlánrewájú, ó tún jókòó Ọlọ́run, ẹni ọdún 24 ni. Adébọ̀wálé Sàlámù ní kejì, òun jọmọ ọdún 24 24, nígbà tí Fatai Àkànjí tó jọmọ ọdún 37 37. Arábìnrin Ọ̀pálọ́lá tó jálukoro iléeṣẹ́ ọlọ́pàá ó ní kèémọ̀ ṣeré lọ́wọ́ fi bà wọ́n, ó ní akọ́ṣẹ́ gan làwọn agbófinró ṣe. Wọ́n nítorí pé lọ́jọ́ 16 oṣù kínní lọ́dún 2023 ní nǹkan bíi aago 1:30 lọ́wọ́ ọ̀sán, ó ní agbègbè Ifọ̀n Ọ̀ṣun ni o, lójú ọ̀nà tó lọ sílùú Ògbómọ̀ṣọ́ láti Òṣogbo, ó níbẹ̀ gangan ni wọ́n mọ̀ ti mú wọn. Wọ́n ní ṣàdédé làwọn agbófinró ni wọ́n rí ọkọ̀ gọ́ọ̀fù kan tí wọ́n kùn ní àwọ̀ pupa, wọ́n sì gba nọ́mbà sára ọkọ̀ yìí o. Wọ́n ní làwọn ọlọ́pàá bá dá wọn dúró pé òye ẹ̀dúró ń bẹ̀, kíní ń bẹ lára yín, kíní ń bẹ lẹ́rù, kíní ń bẹ nú ọkọ̀ yìí. Ṣàǹgbáfọ́ o, àwòyà ẹ̀kú fàyà mọ́ wọn lórí pẹ́rẹpẹ̀rẹ. Lásìkò ìgbà yìí làwọn ọlọ́pàá dá wọn dọ̀bálẹ̀ o, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yẹ gbogbo ara wọn àtinú ọkọ̀ wò. Yéèpà ìkúnlẹ̀ abiyamọ o, nígbà tí wọ́n fi wò ó lọ wò ó bọ̀ ni wọ́n wá rí wípé àwọn àpò gàrí ni wọ́n dì inú ọkọ̀. Làwọn agbófinró bá ní gàrí lẹ́gbẹ́ yìí, ó yẹ tú gàrí, ẹja wojú gàrí yín wò, ṣé gàrí olóyọ̀ ni àbí gàrí tó gbẹ àbẹ́ ìtọ́kan. Àmọ́ nígbà tí wọ́n ó tú àpò gàrí, ọmọ Nàìjíríà èèyàn mọ̀ wọ́n, inú jìn lóòótọ́, imú wa yìí mọ̀ sí burú púpọ̀, kò kúkú já gbòòrùn àṣebé, àṣàwọn ẹni bíi àwọn ọ̀ka ẹ̀dá, àwọn ènìyàn búburú amọ̀jọ́ ń gbé àjọ ń sùn àjọ ń jí ni o. Elédùà nìkan ni kó yà wá yẹ níbí. Nígbà tí wọ́n ó tú àpò gàrí ni wọ́n wá rí wípé nínú àwọn àpò gàrí yìí àwọn ọ̀rá dúdú 7 ọ̀tọ̀ọ̀tọ̀ polythene báàgì ni wọ́n ti dì tó jẹ́ wípé tuntun tó ṣe bẹ́ẹ̀ tí ń ro tó àwọn ẹ̀yà ara ọmọ ènìyàn tó jẹ́ wípé béèyàn ó bá wò ó wọ́n mọ̀ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ pa àwọn ẹni tí wọ́n kó ẹ̀yà ara wọn jọ ni. Wọ́n ló ní wọ́n mọ̀ dì inú gàrí tí wọ́n pè ń gàrí o. Nígbà táwọn agbófinró sàmú wọn láti bẹ̀ lọ, wọ́n pọ̀ wọn lọ́fun yọ̀yọ̀. Ẹ mọ̀ pé bá a bá ti ń kábàrà bó ṣẹ̀kẹ̀rẹ̀ yọ́pọ̀tọ̀ fún ẹlẹ́ni. Wọ́n mọ̀ ṣàlàyé àfúrásì àkọ́kọ́ tó ń léwájú wọn ó ní ọmọ bíbí ìlú Ifọ̀n Ọ̀ṣun lágbègbè Jàǹtà lòun o. Ó sì jẹ́wọ́ wípé Ògbómọ̀ṣọ́ làwọn ti ń bọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, ó níbẹ̀ gẹ́gẹ́ lòun ti lọ rèé ra àwọn ẹ̀yà ara ọmọ ènìyàn yìí lọ́wọ́ ẹnìkan tó jẹ́ alájùmọ̀ṣiṣẹ́pọ̀ tòun, ìyẹn tí ṣàfúrásì ẹlẹ́ẹ̀kejì Àfáà Adébọ̀wálé tí mo dákọ̀ lẹ́ẹ̀kan. Wọ́n ní Àfáà Adébọ̀wálé yìí eléyìí tẹ́ ń wò iná ní tí wọ́n jọ kó wọn papọ̀ yìí o, wọ́n lòun gangan ni dílà. Láì ṣe dílà mọ́tò mọ́mọ́ dílà mọ́tò mọ́mọ́ dílà tí ń taṣọ, èwo ni ti dílà tí ń tẹ̀yà ara ọmọ ènìyàn. Ó mọ̀ ga o. Wọ́n ní Àfáà Adébọ̀wálé yìí tó jẹ́ àfúrásì kejì, wọ́n l'Ògbómọ̀ṣọ́ lòun ń gbé, lòun náà bá ṣàlàyé oníṣẹ́ rí ẹ̀yà ara ọmọ èèyàn yìí, ó láwọn a máa ra ìkọ̀ọ̀kan láti bí 5,000 sí 2,000. Ó ní bọ́n bá ṣe tóbi tó, èyí tó bá gọtiọ, èyí tó bíntín, èyí tó nípọn, èyí tó ní kìmí, bọ́n bá ti sanra tó àti iye wọn ni yóò sọ iye táwọn ó tà á, láì kí ń ṣẹ̀ràn náà mọ̀. Àfáà Adébọ̀wálé yìí ń ló wá léwájú àwọn ikọ̀ ọlọ́pàá. Ṣe mọ̀ pé bí àwo bá ti ya, ó di dandan gbogbo àwọn tí wọ́n bá jọ wà ń bẹ̀ láṣìírí wọn ó tú. Bàbá sì ti ń porí ajá, a mọ̀ pẹ̀lú ìkòkò tá a fi ṣe kódà àwo tí wọ́n jẹ́ gan àtẹnitọ́ bá wọn tọ́ bẹ̀rẹ̀ là, òun náà ó wí tẹnu rẹ̀. Nígbà tó dé agbègbè Jàǹtà níbi tó ń gbé ní Ifọ̀n Ọ̀ṣun, ibẹ̀ ni wọ́n tún ti lọ rèé mú ẹlòmíì náà tó jẹ́ wípé alájùmọ̀ṣiṣẹ́pọ̀ ibi jọ ni wọ́n, tó sì sọ wípé òun gangan ó wà lára àwọn tó mọ̀ ta ẹ̀yà ara ọmọ ènìyàn fún. Àfúrásì kejì yìí ìyẹn Àfáà Adébọ̀wálé ó wá jẹ́wọ́ ó ní Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Aláyọ̀, òun ló ń ti mọ́ ra àwọn ẹ̀yà ara ọ̀hún. Wọ́n sì ní Aláyọ̀ yìí àṣé lóòótọ́ ẹni agbójú okùnlé kọ̀mọ̀jẹ́ ni àgbà, ẹni afẹ̀yìntì kámú dídí ọ̀sán, wọ́n ní kíkan lè fún ní mu, ẹni àwa ni ó fẹ́ ni lójú rèé o, ọmọ bu ata lúbúlúbú sẹ́nu ni. Wọ́n ní Aláyọ̀ yìí ó jẹ́ òṣìṣẹ́ aṣọ́gbà ọdẹ tó ń ṣọ́ ilé ibi tí wọ́n ń sin àwọn òkú sí ní ìyẹn símẹ́ǹtìrì nílùú Ògbómọ̀ṣọ́. Àṣé bí wọ́n ṣe ní ó mọ̀ ṣọ́ òkú, ẹ̀yà ara wọn ní tún yọ̀ ọ́tà. Mélòó wá nílé ayé, ẹni ń bẹ láyé ẹ̀rù ń bà á, ẹni ń gbélé ayé ìbẹ̀rù bojo, ẹni tó tún ti kú wọn túnjú ó sun oorun rọrùn, wọ́n tún lọ rèé ń gé ẹ̀yà ara rẹ̀ nínú sàré. Èèyàn mọ̀ burú o, gbogbo wọn rèé o, wọ́n ti mú wọn. Alukoro fúnléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun SP Yẹmisí Ọ̀pálọ́lá ó ní wọn ó gbé wọn lé ilé ẹjọ́ láìpẹ́ láì jìnnà kí wọ́n lè gba ìdájọ́ wọn. Ó ní bó ṣe rí nìyẹn o, ẹ̀rọ ojú ayé báyìí àbẹ́ òrí. Ẹ̀yin agbófinró, báwọn ọkọ̀ bá ń dirù lóòótọ́ ẹ mọ̀ yẹ̀ wò àpò gàrí
àrí ni wọ́n rò pé wọ́n gbé láìmọ̀ wípé ẹ̀yà ara ọmọ ènìyàn ní ń bẹ níbẹ̀. Elédùà kó ṣọ́ wa lọ́wọ́ àwọn olubi ẹ̀dá. Iṣẹ́ wa kúnlẹ̀ wá o. Fún ilé ìbí wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ kájọlá. Kájọlá o. Ìṣọ̀kan tó mìíràn ní kẹ̀jẹ́ ká wà lè pa. Ká má lè pa o. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára. Ọmọ Oòduà dìde. Ẹ dìde o. Bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ẹ̀tọ́ wa. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. Ẹ wo bí táwa ti ń bọ̀, ẹ wo bí tá a gbé wá. Ibo wa làwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. Lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí. Gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo. Ẹ̀yin èèyàn mi tí wọ́n wò mí ní ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ Yorùbá tó solid. Mo fẹ́ àsìkò ìsọ pé ẹ máa wo